TVC ẹ ti rí pé lórí burúkú wọ́n ní TVC ẹ̀jẹ̀ àgbẹ̀ lára ìyá yín mo gbọ́. Ó tún ti ṣẹlẹ̀ o ẹ̀yin èèyàn wa, wàhálà ti ṣẹlẹ̀ báyìí. Ẹ̀yin èèyàn ẹ farabalẹ̀ nítorí nínú fídíò tí ẹ̀ ń wò lónìí yìí lẹ ó ṣe máa gbọ́ bí wàhálà ṣe bẹ́ sílẹ̀ láàrin Lizzy Anjorin pẹ̀lú TVC presenter. Ẹ̀yin èèyàn ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan láti gbọ́ bí ó ṣe ń lọ nínú fídíò yìí. She's still an influencer. Now, when it comes to online transactions, whether it's POS, whether it's transfer, whether it's, you know, even just going to Instagram. Sometimes there are these network issues that are so annoying. Tell me about it. Yeah. But you have an instance before I tell you my story. So I'm not trying to say, you know, I know the truth. Who is innocent or who is not. But there are allegations against Lizzy Anjorin, Nollywood actress. She's still an influencer. She still apparently sells, you know, jewelry. Well, that's what most of the blogs are adding. They're adding formats. The bloggers are adding formats. And don't forget, I'm a speaker too. And we had where they called you HIV positive patient. Allegedly. They allege Elori ló ti kú mọ́ Elori. Allegedly ni o. Àwọn èèyàn ló sọ bẹ́ẹ̀. Títílayọ̀, àwọn èèyàn ọlọ́kùnrin 14 ló kú mọ́ Elori. Allegedly. Wọ́n sọ pé ó jábọ́ lẹ́yìn ìyá ẹ̀ ní kékeré. Wọ́n láti ìgbà tí wọ́n Títílayọ̀ ti jábọ́ lẹ́yìn ìyá ẹ̀ ní kékeré. Wọ́n láti ìgbà yẹn làwọn ọkùnrin ti ń kú mọ́ Elori. Allegedly. Allegedly ni. I don't know. Àwọn bloggers ló gbé. Àwọn bloggers ló gbé. Gbogbo wa la máa wà all right. Ṣẹlẹ̀ ẹ̀yà olórí burúkú. Text pé látọ̀dọ̀ mi sọ pé látọ̀dọ̀ Ajia. Ṣẹlẹ̀ ẹ̀yà olórí burúkú because you have torí 2 minutes tán ní kó wá dúró síwájú TV lórí ṣorí burúkú. O ní ṣerú ẹ̀ mẹ́jà máa gbọ́ lọ. Has she? Máa post photo ẹ̀ tá bá ṣe tán. Máa post mi ní post kíni. Àwọn 48 hours ni mo fún wọn. 48 hours ni mo fún wọn. Gbogbo orun òbó yín ni máa tú tán nínú TVC. Gbogbo orun ẹkùn àwọn ọ̀gá yín ló máa tú mọ́ mi lọ́wọ́. Ọjọ́ tí mo ní máa tú òbó Esabod eré ló pé. Mo sọ fún Gistlover, mo ní you go type enter mortuary. Olórí burúkú wọ mortuary àbí ó wọ mortuary. Gbogbo orun ẹkùn yín ló máa tú tán. Ní Nàìjíríà, tapo rice ti di 100k. And you cannot carry your camera to Eko Dumata. So some of you saying go to court. I have told you, go back to your village. Stop wasting money on station and court. Kò sí answer níbẹ̀ yẹn. Ẹ wo ìgbà tí mo padà lọ sí ìlú mi. Ṣé court àti station ló bá mi dájọ́ fáwọn tó pè mí lólè? Ìṣẹ̀ṣe la gbà irú àwọn eléyìí. Àwòrán wọn ti wà okay. Full name eléyìí ti wà. Ẹ bá ráwò rán àwọn ọmọ wọn náà ẹ kó mọ bẹ́ẹ̀ bá ráwò rán àwọn ọmọ wọn ẹ pèsè dá wọn nípasẹ̀ wọn lẹ ti máa pèsè dá àwọn ọmọ tó tara wọn jáde. I've told you, go back to your village. Stop suffering in Lagos. Me tí n bá lọ station bóyá gbé mi lọ mo dẹ̀ gbé òtítọ́ dání èmi ò lọ station o. Èmi Àkànkẹ́ aṣọ lèmi wáyé wá wọ̀ ẹ má bínú bẹ́ẹ̀ ni scarf ń tú kò lè dá fẹ́yìn ara TVC yà sí. Mo ti bóyá kí n dẹ̀ wé lóníwájú bóyá lè máa pè mí.